mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí o ó ti yọ ìbọn sí èmi rí o white and black ṣe mọ̀ pé black lélẹ̀ white lélẹ̀ ó yọ ìbọn písù tí Wasiu yọ sí mi ní ọjọ́ yẹn nínú ilé ẹ̀ white and black ni ó dẹ̀ ṣojú àwọn èèyàn ó yọ ìbọn písù sí mi white and black kí ni mo ṣe ìjà ló lè mi ṣe kankan ó kàn ń jayé fàmílétè ń tutọ́ believing that when I do anything is finished nobody can query me. ẹ̀yin tèmi ẹ wo wàhálà wà o lẹ́yìn ìgbà tí Wasiu Ayinde tó sọ wípé òun ò jọba mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló bẹ̀rẹ̀ sí ń tú o ẹgbọ́n nǹkan tárábìnrin yìí sọ ó sọ wípé Wasiu Ayinde ti yọ ìbọn sí òun rí bẹ́ẹ̀ nínú fídíò tẹ́ tó fẹ́ wò yìí ìwà oríṣiríṣi tí Wasiu Ayinde tó ti wù sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbogbo ẹ̀ náà ló wà ń bì àti ìdí tí Wasiu Ayinde tó fi withdraw ìdí tí Tinubu tó fi ní pé òun ò lè tẹ̀lé Wasiu Ayinde láti lọ jọba ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wò ẹ bá mi wo ibi tí wọ́n kọ subscribe sí ẹ kílìkì lórí subscribe button yẹn ọwọ́ tẹ fi ń bá mi tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. ṣé ti bẹ́ẹ̀ so a dẹ̀ máa sọ̀rọ̀ lónìí o tí n bá wo ti nǹkan tó ṣẹlẹ̀ sí Wasiu tí n bá wojú ẹ̀ because wọ́n gé àwọn ibì kan ó ṣeré fún ọba kan lónìí lánàá that was yesterday I mean bóyá yesterday or Sunday tán ló pé kíní kan 5 years on the throne kíní kan all these things but mo wá rí ojú ẹ̀ he was very sad he cried and he sad Wasiu cried and he was very sad ó dórí social media ó wà lórí stage in fact ìgbà tó lost ọmọ ẹ̀ ń gbà ẹ̀ kò dùn tó eléyìí ó dẹ̀ tí wọ́n mọ̀ pé ó wá withdraw sí nítorí pé ó ti mọ̀ pé àti wọ́n ti fẹ́ débi tó lògùn gbé sà ẹ̀ mọ̀ kó béèrè lọ́wọ́ èèyàn ni pé ta ni bàbá rẹ̀ lẹ̀ and èmi kẹ̀dẹ̀rẹ̀ ní few years mo fi gbé níjẹ̀bú òde ṣó ti yẹ yín lẹ́yìn ìtọ́ máa ń kọ́kọ́ béèrè ni pé kò sí nǹkan tí ìjẹ̀bú lè ṣe báyìí kò sí nǹkan tó lè ṣe fún wọn ìmọ̀ àbẹ̀ lọ́wọ́ ọmọ lè sí yẹn wà ibùn kọ́kọ́ máa fẹ́ ṣòro wọn gan ṣó ti yẹ báyìí kó pàdé ọlọ́run níjẹ́ pàdé òrò lọ́nà torí Wasiu òrò ní tiẹ̀ tó bá pàdé obìnrin tó máa bá yẹ̀ jẹ́ pàdé ọkùnrin tó wá rí bí ó fẹ́ máa rí ẹ pé bíi threatening àbí ó fẹ́ máa ṣe competition orí ẹ pé gbogbo nǹkan tó ní ó fẹ́ máa dàbí threatening fún òun orí tiẹ̀ àbó òun ò tí ì ní rẹ̀ báyìí á kàn ṣe ìpìyàn á kàn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ni so wọ́n máa bèèrè pé ọmọ lè sí tó ti ṣe bẹ́ẹ̀ yẹn níbẹ̀ kó jẹ́ pé olóró gan kó kọjá yẹn ni pé they can even pardon you when you are tó bá dárúkọ ibi tó ti wá tó ti ṣe bẹ́ẹ̀ yẹn ìgbà tí ibi tí a gbé débi tí ológun gbé sá a fẹ́ máa ṣàlàyé nígbà tí wọ́n fẹ́ máa ṣàlàyé ṣé mo pé Wasiu has a lot of pending case even in Ogun State ṣáwọn ilé tó gbà ní ó tún wá ṣe tán nígbà tí ṣìgìdì fẹ́ ṣeré ẹ̀tẹ̀ ó ní kó gbé lọ sódò lọ́wẹ̀ tó dẹ̀ ní gbogbo tó ń lẹ̀ mọ́ òun lára kò kí ń rómi ìyẹn bíi pé ìgbésí ayé Wasiu ò gbúdọ̀ fọwọ́ wọn ò gbúdọ̀ sọ story Wasiu nobody must èèyàn gbúdọ̀ àwọn èèyàn kan wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o èèyàn gbúdọ̀ bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ Wasiu kò sẹ́ni tó wọ́ọ̀sì tó Wasiu ní wàá mọ̀ pé kò sẹ́ni tó wọ́ọ̀sì tó so ti yẹ for that kò fẹ́ kí story yẹn continue kò dẹ̀ fẹ́ kí àwọn gbogbo investigation lọ rẹpẹtẹ lórí òun ó withdraw and again I want to thank God for President Bola Ahmed Tinubu if president tó bá ń ṣe bíi ti tẹ́lẹ̀ tó yẹ pé whatever tí Wasiu bá ti sọ ló máa wá sí ìmúṣẹ let me tell you ó lè dùn wá a lè pariwo ìpele ìjà létà ṣùgbọ́n wọ́n ì máa oppose ẹ̀ sórí wọn but nísìn because ojú ti rà ìgbéyà ló sọ bẹ́ẹ̀ àwọn ìgbéyà wọn ní ojú ti rà kì í ṣe pé ó là ojú ti rà yẹn bíi pé ojú àwọn èèyàn ti open gan ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ máa sọ bí tẹ́ bá ti wá ń sí o ní tó bá dẹ̀ sọ make sure your story of yesterday and today will correspond you understand because some people are watching especially nígbà tá a ti ní YouTube tá a ti ní gbogbo media blue apps lóríṣiríṣi you understand me ẹ̀wọ̀n ẹlòmíì bá wa keep ẹ̀ bí òyìnbó ṣe ń keep ẹ̀ ní àwọn dúdú tó ní ọpọlọ ń keep gbogbo nǹkan tá à ń sọ yìí sílẹ̀ so make sure pé gbogbo tó ń bá ń ṣe make sure pé òtítọ́ ni o má di irọ́ mọ́ ẹrù ẹ ṣó ti yé tó bá dẹ̀ fẹ́ di irọ́ mẹ́rù má béèrè fún nǹkan ti position tó bá dáa nínú ayé and let me tell you ká máa wà ó ń rò ká máa ò dẹ̀ tí ì dé o fún K1 ẹ jẹ́ a sọ díẹ̀ nínú nǹkan tó ṣe fáwọn ará Ìjẹ̀bú kí n kàn sọ nípa àwọn obìnrin méjì jẹ́ nǹkan sọ mẹ́ta àtọkùnrin àtobìnrin ní ọjọ́ kan wọ́n pe gẹ̀yẹ̀ eléyìí ò pardon mi tẹ́ ṣe sorry fún ó wà ní London sí wọ́n pè ní Adonai Corris ni Corris ṣe rí ìgbà sí tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí o ó ti yọ ìbọn sí èmi rí o white and black ṣe mọ̀ pé black lélẹ̀ white lélẹ̀ ó yọ ìbọn písù tí Wasiu yọ sí mi ní ọjọ́ yẹn nínú ilé ẹ̀ white and black ni ó dẹ̀ ṣojú àwọn èèyàn ó yọ ìbọn písù sí mi white and black kí ni mo ṣe ìjà ló lè mi ṣe kankan ó kàn ń jayé fàmílétè ń tutọ́
believing that when I do anything is finished, nobody can query me. Even forgot that kò ṣe má jẹ́ nítorí o kò wá ń ṣe President Bola Ahmed Tinubu nìkan ni ló fẹ̀yìntì o obìnrin pé tó bá finish wọn lé ní àbí tó bá finish wọn lé ní àtúntà mẹ́lòmíì ni Wasiu àfòmọ́ ni tí ò ní gbòǹgbò tẹ bá gbọ́ pé àfòmọ́ tí ò ní gbòǹgbò ò ní Wasiu mi ní wojú Wasiu nítorí pé go and check my video. I have more than 200 video tí mo ti sun ẹkún bí ọmọdé ní orí social media tí àwọn èèyàn tó dẹ̀ sponsor war against me even though nígbà tí bàbá ọmọ mi tó tún finish bàbá ọmọ mi wọ́n tún gbé sórí social media ó ìwà lórí Google títí di ọ̀la pé Auto Bola kill David father tó jẹ́ pé èmi wà ní Canada. I was living in Canada when they killed that guy in South Africa and my name was written on it ẹni tó pardon bá àtàwọn wọ́n pardon wọn èmi náà bẹ̀rẹ̀ sí wá ṣe nísìn kò sẹ́kún tí Wasiu lè sùn kò tí ì sun ẹkún kò tí ì ẹkún tó ti omi yóò tó ń gbà lójú àwọn èèyàn ọjọ́ mélòó ló sì sunkún kí làwọn èèyàn sì ṣe fún Wasiu sì máa jèrè iṣẹ́ owó ẹ̀ gidi gan ni àwọn èèyàn tó sì pẹ̀ nọ̀rọ̀ fábùkẹ́ ẹ̀ tí mọ gravity torí pé kò tí ì ṣe nǹkan tó ń ṣe fún wọn kò tí ì ṣe délé yín ni àwọn tó ṣe délé wọn tí wọn lè sọ̀rọ̀ mọ́ àbí tí mọ́tò rẹ̀ ti gbá tí wọn lè mú nọ́mbà ẹ̀ mọ́ bóyá aṣáwọn ìlà fẹ́ sọ àbáwọn tó ṣì wà láyé tó yẹ pé wọ́n ti dàbí aláìsí ṣé ìlẹ̀ fẹ́ sọ tí mo mọ̀ pé tí àwọn nǹkan kan nínú ayé tí ò bá kan ẹlòmíì kò kí mọ bó ṣe máa ń dùn yàn tó èmi kò sí mo máa ń sọ tẹ́lẹ̀ pé I quickly forgive and I let go things but Wasiu wa máa sọ fún ẹsẹ̀ pé tẹ́yìn tó bá ṣèkà fún ẹ tó máa ní tó ò bá bá òfóhùn á tún fẹ́ gbẹ̀mí ẹ̀ lé lórí ní tó dẹ̀ máa ṣe nìyẹn akọ́kọ́ fẹ́ bẹ̀ ọ́ Wasiu bó ṣe ló withdraw yẹn nothing must happen to anybody tó wá ṣe gbogbo àwọn tó bá sọ̀rọ̀ lórí social media yìí náà nǹkan kò gbúdọ̀ ṣẹlẹ̀ mọ́ èmi nǹkan kò gbúdọ̀ yegi even bí sóyè nǹkan kò gbúdọ̀ ṣe because tí a bá ti sọ̀rọ̀ ẹ̀ àbí tó ṣe kiri kan a máa bẹ̀rẹ̀ sí rí a lot of sign ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wàá bẹ̀rẹ̀ sí systematically ó ti yé bẹ́ẹ̀ yẹn bí ẹ̀fún bí èdì kò lè mú èmi náà Ọlọ́run dẹ̀ ní jó mọ́ ọmọ mi ṣó ti yé so don't just tó o bá fẹ́ another ogun lórí ẹ just èmi o papa yàtọ̀ lèmi ń jẹ́ wàá yọ tèmi kó bẹ́ẹ̀ ni ọmọ ya dé inú ilé wo bí ṣe wà yìí ilé ọba bàbá mi royal inú ibi tí wọ́n ń gbé ọba rọ̀ sí ibẹ̀ wọ́n forí mi sọlẹ̀ sí ọba mẹ́rìndínlógún ló ti jẹ nílé bàbá mi bí sóye tó bá ti yá mo ìmọ̀ àníkò bá mi ṣe ẹni bá ti ṣe wèrè ní ìlú mi àníkò oyè story asọ̀tàn of Nigeria of the universe ìwọ la máa gbé fún balógun èkó àbíkí náà ló ń jẹ́ bí sóye ìwọ la máa gbé fún. So ọ̀rọ̀ chorus a máa sọ ọ̀rọ̀ chorus a sọ̀rọ̀ àwọn ẹbí Àyìndé ní ọjọ́ tí ìyá Àyìndé náà tó kú ṣé ti yé. tí Wasiu ti ṣe nínú ayé yìí tán bá ní wọ́n máa san fún wọn àti ọ̀hún àtàwọn ọmọ tó bí wọn ò lè jẹ́ tán wàláhì kì í ṣe dé ìran mẹ́rin àbí ìran márùn-ún wọn ò lè jẹ́ tán ó ti pọ̀ gan-an ó ti ṣèkà bọ́tí tó wá sún mi ní pé kéèyàn máa ṣèkà kó má ní conscience ṣàbẹ̀ pé tó bá ṣèkà tó stage kan àwọn kò ń gbà tó ní conscience Wasiu kò ní conscience gbogbo nǹkan tó ń ṣe kò ní conscience Wasiu tí ìbàjẹ́ kojú ka mọ́ sìn tó bá pẹ́ ó kò ní supporter few people kò support ẹ̀ lásán àwọn tó fẹ́ jẹ oyè wọn yẹn lára àwọn tó jáde tọ́nà fẹ́ contest ẹ̀ kò máa rí pé aburú kan bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ni oríṣiríṣi kan máa kò bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ni torí ẹ̀ la ṣe máa ń sọ fún yín pé ṣé rí bá ṣe fẹ́nu kò yìí wọn ò ṣèkà fún lójú àwọn ẹlòmíín sìn wọn máa sọ pé bóyá wọn ṣèkà fún ni wọn jábọ́ ni ẹ̀yin bóyá àwọn èèyàn tí Wasiu ti jábọ́ kó ní ògo ẹ máa yé àwọn tó bàjẹ́ àwọn èèyàn tó yẹ kó bá yé wọn jẹ́ lẹ́yìn tó bá ti mọ̀ wọ́n tán lára àwọn obìnrin tó bá sùn rí ó wà nínú wọn ọkùnrin àbẹ́ni tó bá pàdé lọ́nà tó bá ṣe dáadáa fún ẹ rí láyé tó bá fẹ́ bá tiẹ̀ jẹ́ ò gbúdọ̀ lọ́wọ́ sí ṣùgbọ́n Wasiu kò ní kọ̀ tó ṣoore fún tó jẹ epo tó jata ẹ kò ní kó má bá tiẹ̀ jẹ́ ṣéyàn nìyẹn kò ń ṣèyàn ọ̀rọ̀ chorus la fẹ́ sọ lẹ́nu kí n sọ chorus àti ẹ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ìyá Àyìndé nígbà tí ìyá Àyìndé kú àwọn èèyàn sọ wípé Wasiu àwọn ẹbí àtàrà ẹ̀ ṣé mo pé Wasiu ní ẹ̀gbọ́n ó ní àbúrò Wasiu ní kíni ó ní ẹ̀gbọ́n ó ní àbúrò ní ìlú Ìjẹ̀bú-Òde ní ọjọ́ tí ìyá Wasiu kú mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó máa ru òkú ìyá Wasiu ẹ lọ wo dáadáa Wasiu ò ṣòwò náà ibi tó sin bàbá ẹ̀ sí ìyá ẹ̀ sí o ṣùgbọ́n gbà tó máa gbé ìyá Wasiu tí ìyá Wasiu confirm pé ìyá òun ti kú iṣẹ́ yìí rí àwọn ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ lẹ̀ níbi tó ti ru òkú Wasiu nìkan àti ìyàwó ẹ̀ ọ̀kìn yẹn tó pè ní ọ̀kìn tó ti wá lọ báyìí Fathia náà tún wá support wọn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin other people
ṣe rí àwọn ọmọ ìyá yẹn yòókù tó kù kò ń ṣe Wasiu làkọ́bí kò dẹ̀ ṣe òun làbí bẹ́ẹ̀ kéwọn nǹkan ni àkọ́bí òun dẹ̀ kọ́ ni last born ṣùgbọ́n ṣe rí wọn ní ọjọ́ tí ìyá ẹ̀ kú ó pa wọ́n tì ní ó ti rí àwọn kan tó yẹ pé kò fẹ́ kí wọ́n rí wọn mọ́ òun àbí kó jẹ́ pé ó ti báyé wọn jẹ́ bó ṣe lògo wọn náà ni ó lò wọ́n gan gidi. Are you with me? Ẹ̀gbọ́n Wasiu ní ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí social media tí mo kọ́kọ́ dé tí mo ń sọ àní gbogbo báyìí àwọn èèyàn sọ pé ta lélẹ́yìí a lot of people ni wọ́n fi mí wé nǹkan tí ò yẹ kán fi mí wé a lot of people come for me because Wasiu want to cover ẹ̀ṣẹ̀ àwọn àtàwọn gúrùpù ẹ̀ torí ẹ̀ gbogbo wọn lónìí àwọn tó ṣẹ̀ ní tó kù yẹn at times I don't mention their name because mo rántí gan pé ní ìgbà tó gbéṣẹ́ sọ́wọ́ tó gbé iṣẹ́ mi sí ọwọ́ Efele máa ń sọ ọlọ́run báyìí tó bá wà ní mọ́tò bá ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbà yẹn kò tí yé mi á ní kí ló dé tí aláàjì bá ti fẹ́ obìnrin tó ń báyìí tó bá dẹ̀ ti fẹ́ wọn wá dẹ̀ ní ká máa báyé wọn jẹ́ á máa gbé wọn sọ́wọ́ àwọn èèyàn tó máa báyé wọn jẹ́ ni. ìyá ẹ̀gbọ́n Wasiu pè mí ọmọ ìyá Wasiu pè mí nítorí that time tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ní pé kóun ṣe fídíò inúlé ibi tí alájà ń gbé kóun fi wọ̀n mí ó ní kóun ṣe ibi tí alájà gbé yẹn ìyá ẹ̀ àlímọ́ ti ṣàdíyẹ ó ní kóun ṣe ibi tó ń gbé kóun fi wọ̀n òun ló jẹ́ kí n mọ̀ pé ilé tí wọ́n ń gbé màmá yẹn ń gbé ní ilé sọ pé ń wá rẹ létà wípé wọn ọ̀rẹ́ o wọn ọ̀rẹ́ ilé náà ọ̀dọ̀ màmá yẹn wọ́n tún pẹ̀lú àwọn tó contribute sí ìṣòro tí Wasiu fún ayé ìṣòro àti ìdààmú tí Wasiu fún gbogbo àgbáyé màmá yẹn náà pẹ̀lú may mama rest in peace. àwọn ọmọ tígbà tí Wasiu bá ti ṣe yamayama ń gbà yẹn náà tó bá fúnyàn lóyún majority ọmọ tí Wasiu gbà tó yẹ pé màmá yẹn ló máa gbà mọ́ra wọ́n ń gbé lọ àwọn ọmọ Wasiu tó ń gbé lọ́dọ̀ wa tó ń gbé lọ́dọ̀ ìyá yẹn. Are you with me? Tó ń gbé ní ọ̀dọ̀ ìyá yẹn láti kékeré a máa ti ń kẹ́ pàrókò kò sí àwọn tó lè ṣe àbí nǹkan tó bá lè ṣe gan tó bá ti ní kó má fi tí ò jẹ́ kó ní ojú àánú mọ́ ní gbogbo nǹkan tó bá ń ṣe fi sílẹ̀ fi ara ẹ̀ fún pé ẹ fẹ́rẹ̀ fún kiri yẹn kó fa àwọn tó kù sílẹ̀ torí pé Ọlọ́run jẹ́ kí Ọlọ́run gbogbo nǹkan tí tẹ́lẹ̀ ò bá gbàgbé náà Ọlọ́run gbàgbé pé ká máa wà ẹ̀san máa ń ké. I have the video the person said telling me then but I don't want to cause the problem for those people. Do you understand? Tí Wasiu bá mọ bàbá ẹ̀ I want to tell you today tó bá bíyàn tí nǹkan bá ṣẹlẹ̀ sí ìbí ẹ̀ is for you to you can correct it tó bá ti bẹ̀rẹ̀ sí ń dàgbà you can correct it yourself. èmi tí mo jókòó yìí mo ń bọ̀ ọ̀rọ̀ chorus mo ń bọ̀ èmi tí mo jókòó yìí 41 days ni mo wà nígbà tí bàbá mi kú. a lè ṣiṣẹ́ àwọn èèyàn wọn ò kí sọ̀rọ̀ èèyàn olórí burúkú ní gbọ́rọ̀ olórí burúkú sẹ́nu ṣe ti bẹ́ẹ̀ people talk about my father is well known nígbà ayé ẹ̀ ṣe ti yẹn 4 months tí mo wà I mean 41 days tí mo wà yẹn màmá mi after some time ó jáde lọ ó lọ fẹ́ ọkùnrin mi ní Ìkàrẹ́ níbi tí àwa ti jẹ́ ruling house ó lọ fẹ́ ẹlòmíì ní Ìkàrẹ́ ẹni tó fẹ́ ní Ìkàrẹ́ ńgbà yẹn kò tó bàbá mi òun ló bí àwọn ọmọ bàkan mi fún ọmọ Ìkàrẹ́ mi ọmọ Ọ̀kọ̀jà. ìgbà tí mo bẹ̀rẹ̀ sí í dàgbà wọn èmi ni mú mi gbé dání ó gbé àbúrò mi ẹ̀gbọ́n mi ó ti gbé fáwọn family bàbá mi ni ẹ̀gbọ́n mi yẹn gbé pẹ̀lú màmí kó ba lè ráyè escape ńgbà yẹn because nínú ilé wọn yẹn nínú ilé ọba nínú ilé wa wọ́n gbàgbọ́ nípa káṣu opó torí bàbá tó bí ìyá mi ìyá tó bí bàbá mi ọkùnrin méjì ló bímọ fún Ajagunà àti Aládéjùgbé that is bàbá ẹ̀ ní Ajagunà tó jẹ́ ọba yẹn lára ọba ṣótiyẹyìn so òun fine nígbà tó bàbá yẹn kú òun sì young wọ́n sì fún ọmọ ẹ̀ ṣíṣe Aládéjùgbé businessman the prince ṣótiyẹ ó bímọ now ìtí mo fẹ́ sọ rẹ̀ wọ́n gbé mi kúrò nílé bàbá mi bọ̀ kí bàbá mi tó kú everybody tó bá rí mi níta àwọn èèyàn tó rí mi ní Ẹ̀pẹ́ tó rí mi nírìn àjò tó bá ti rí bàbá mi báyìí wọn ò ní ṣàlàyé fún wọn mo sọ story kan of recent pé ẹnì kan rí mi ní Ìbàdàn níjọ́ náà ó ní filling station ní Ìbàdàn ó sọ fún mi
nígbà tí mo sọ pé lágbájá lóbìnrin ó ní hey wọ́n jọ bọ̀dá mi gan ó sọ ní èdè ìlú mi pé ó jọ bọ̀dá mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó recollect ẹni tí ò rí mi rí nígbà tí mo fẹ́ ṣe ìyàwó tí wọ́n kàn sọ fún mi bí mo ṣe ń bọ̀ lọ́kàn báyìí ó ní ọmọ bọ̀dá òun ló ń bọ̀ yìí ó ní mo jọ́ ti ìwà tiwa mo jọ́ ti starshot ẹ wá mọ̀ nǹkan tí mo fẹ́ sọ àwọn ẹ̀gbọ́n àwọn uncles mi tí mo pàdé nígboro ó pọ̀ gan tẹ́ pè mí fúnra mi ò mọ̀ wọ́n ilé stepfather mi ni wọ́n gbé mi lọ tí mọ́mì mi lọ rè má rè síbẹ̀ stepfather mi yẹn wá ní obìnrin kan tó ti níyà tó ti bí ọmọ tó ń jẹ́ Ṣadé my name also is Ṣadé so stepfather mi bí ọmọ kan tó ń jẹ́ Ṣadé yẹn bí age group la máa jẹ́ ó yá kó nǹkan jù mí lọ bí some months ìgbà tí èmi máa débẹ̀ tí mọ́mì mi lọ fẹ́ stepfather mi they called me Ṣadé màmá mi máa ń pè mí kó ń pè mí Ṣubúladé torí bàbá mi fún mi ní Ṣubúladé orúkọ that's my royal name Ṣadé yẹn àwọn ẹlòmíì torí pé bàbá ẹni tí bàbá ọkọ mi màmá mi lọ fẹ́ ó ti bí Ṣadé rí they call me wọ́n máa ń pe bàbá yẹn ní bàbá Ṣadé wọ́n máa ń fi orúkọ mi pe Ṣadé yẹn meanwhile Ṣadé títí ẹ̀ ò gbé lọ́dọ̀ ẹ̀ ó ń gbé lọ́dọ̀ màmá ẹ̀ torí ó ti kọ màmá ẹ̀ sílẹ̀ but you know what ṣe rí ọmọ ọkọ original wọn ò kì í sọnù wọn ò dẹ̀ lè ṣíléwọ̀ wọn ò dẹ̀ kì í ṣìṣe wọ́n lè pinnu ibi fún wọn wọ́n máa padà borí ṣùgbọ́n a máa dá ọmọ àlè mọ̀ nípa ìṣe àti ìwà wọn ní ìgboro ẹ mọ̀ kan ṣé wàá rí bàbá mi ní àwọn mọ́tò tó máa fi bíi trailer gbà wọ́n pe mọ́tò yẹn ní tánlẹ̀sẹ̀ kí ló máa ń mọ́tò tó máa ń pè tánlẹ̀sẹ̀ yẹn ìgbà ìkẹlẹ̀ mọ́ pé mo sì kéré so nínú ọjà òṣèlè torí ilé àwọn stepfather mi yẹn wà níwájú ọjà tó tóbi jù ní Ìkàrẹ́ tó ń pè ní ọjà òṣèlè iwájú ilé yẹn iwájú ọjà òṣèlè yẹn nílé bàbá ibẹ̀ ni màmá mi má rì sí ibẹ̀ nílé bàbá àwọn stepfather mi yẹn so mọ́tò bàbá tèmi lára mọ́tò bàbá tèmi nígbà tó sì kú yẹn wọ́n kún gbogbo ogún ẹ̀ fún àwọn family lára àwọn tó ṣì wá mọ́tò bàbá tèmi tá ń lẹsẹ̀ kan báyìí lára mọ́tò bàbá tèmi wọ́n máa gbé wá sínú ọjà yẹn tó bá ti lọ kẹ́rù tó fẹ́ wá dá ọjà sílẹ̀ ìṣẹ́ mọ̀ àwọn tó lẹ́rù lára wọn máa jẹ́ ìjẹsẹ̀ mo wá rí lára àwọn ẹbí bàbá mi tó gbé mọ́tò fún tó wa mọ́tò yẹn tó bá ti débẹ̀ yẹn tó bá ti páàkì síwájú ilé Ògìdán ní ọjà òṣèlè yẹn tí bá ti rí báyìí èmi lè dúró sí ẹnu ọ̀nà ní moment tí bá ti rí my spirit will be moody tó bá ti rí mi báyìí á pè mí Ṣubúladé àwọn ò ní pè mí Ṣadé Ṣubúladé á wá fún mi ní 25 kobo dọ́là ni wọ́n kówó owó tó tíìkì báyìí á wá fún mi mọ́tò bàbá mi ló fi ń ṣiṣẹ́ ńgbà yẹn bọ̀ wọ́n gbé mi lọ tọ́ ní ilé wọ́n gbé mi lọ fẹ́ ẹlòmíì ṣó ti yé yín bọ̀ kí bàbá mi tó kú ní gbogbo ọmọ tí bàbá mi bí kò sí ọ̀kan tó jọ wọn nínú gbogbo wọn kò sí torí ẹ̀ mo sọ pé tó bá lówó ń gbà mí ó possible kó bíbí kúbi kó gbé ọmọ àlè wá fún ẹ iṣẹ́ tí obìnrin ṣe nínú ayé yìí náà òun ló lọ yẹn ìwọ tó bá ń gbé ọmọ àlè fọ́kọ kò ní sálùbáríkà irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ àti irú tó máa ń dọ̀bìnrin láàmú torí bẹ́ẹ̀ obìnrin tó bá ṣe mistake ṣùgbọ́n o gbúdọ̀ correct step ẹ̀ ṣó dẹ̀ gbúdọ̀ jẹ́ kí gbogbo nǹkan ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so kò yẹ kémi use mọ́ tí bá sọ pé mi ò use mọ́ family but I know my father's house I know all my siblings I don't joke with my family even up to date òun ló fi jẹ́ pé wọ́n take advantage of me those who don't love me I always love me dẹ̀ kì í ṣe ọkùnrin kọ́ bàbá sọ pé mo fẹ́ lọ jọba nílé ṣé ti yẹ yín bẹ́yẹn kọ́ bàbá sọ pé bóyá mo fẹ́ lọ jọba ni do you understand tí bàbá ẹ̀ bá tẹ̀ fẹ́ nìkan tí mọ́ yẹn bá fẹ́ tí wọ́n bá bí ẹ fún ọkùnrin kan tó yẹ ọkùnrin yẹn wá kú àbí nǹkan kan ṣe àbóhùn àtẹniyẹn òjò sí tí ìbá jẹ́ pé Wasiu wà tó yẹ pé ó kàn bílí pé I can get anything kò má tà kò ṣe tó kàn lo láìfẹ́ kò sí nǹkan tó máa ní kán lè béèrè irú question wọ̀nyẹn lọ́wọ́ ẹ̀ ṣó ti yẹ yín nítorí pé ó ti bílí pé mo lè fipá gbà á ó ti fraud ti wà nínú ẹ̀jẹ̀ àmọ́ mi yẹn náà màmá tó bí Wasiu pẹ̀lú àwọn tó tún bá yé Wasiu jẹ kì í ṣe rọ́ tí ọmọ bá wà tó yẹ pé you just anything tó bá ń ṣe ọjọ́ tí màmá náà ti máa ń ṣe interview tẹ máa ń gbọ́ pé ó ń ṣe interview ṣe ti rí pé màmá ṣe interview pẹ̀lú àwọn ọmọ mi rè màmá náà every time tí Wasiu bá ń ṣe birthday Wasiu ní gbogbo ayé tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mi tí bá ti ń gbàdúrà tí mo ń gbàdúrà àdúrà mi dẹ̀ máa ń ní ègún púpọ̀ nínú Wasiu máa gbé màmá ẹ̀ wá pé wá gbàdúrà fóun lọ́jọ́ yẹn pé kò sí anybody tí ìyá òun bá ti gbàdúrà fóun I am telling you tó bá ń ṣèkà fún yàn kí ìyá ẹ lọ yá ìyá mi kó tó máa fi gbàdúrà fún ẹ èpè yẹn máa padà ṣiṣẹ́ tó bá ti yá. now ìgbà tí mo wá ń dàgbà tí mo ń grow
èmi náà bí tí nígbà tí mo sì kéré tí mo wà bí ọmọ 2 years 3 years 4 years yẹn ṣe mọ̀ pé bàbá tí mo wá rí sí náà I'll be forced to call the father my father ìyẹn stepfather mi yẹn mi ì tẹ́ ń pè ní bàbá mi ì pè ní bàbá mi rí bàbá Ṣadé mo máa ń pè wọ́n Yorùbá ẹ̀ but àwọn èèyàn tí wọ́n mọ̀ ń pè wọ́n bàbá mi ṣe kéré tó jẹ́ mọ̀ because I notice that some things wọ́n máa ń ṣe fún ọmọ tí mo believe pé tó bá jẹ́ bàbá mi ni wọ́n ò ní ṣe fún mi wọ́n ò molest mi ò bọ̀ kọ́ máa fi mí ṣiṣẹ́ kí mọ́mí náà bá dẹ̀ fi mí ṣiṣẹ́ ọ̀dọ́ ò gbèjà mi níjọ́ kan rí because my mommy tó bá jẹ́ pé ìlú òyìnbó ni mọ́mí mi wà ẹ̀wọ̀n náà máa wà ẹ̀wọ̀n gbére náà máa fún wọn. I remember the man may he so rest in peace. My mommy beat me one day wọ́n da ata wọ́n lo ata tútù ata wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn tútù ní ọ̀sán aago kan ọ̀sán wọ́n dà sómi wọ́n dẹ̀ fi ń wẹ̀ mí bí ọṣẹ wọ́n jẹ́ kó omi yẹn omi tó tún dà sí wá warm wọ́n wá fọṣẹ sí wọ́n wá fata yẹn sí ata tútù wọ́n fi tomato sí wọ́n lo ata tútù yẹn kì í ṣe tàtà ṣe o ata tútù bí irú àwọn ata wẹ́wẹ́ yẹn so the man níjọ́ yẹn náà wọ́n ẹlòkan lọ pé wọ́n wá gbà mí lẹ̀ lọ́wọ́ wọn bọ́tí tí mo fẹ́ sọ lélẹ̀ kò síbi tó lè gbẹ̀mí lọ nígbà míì tó máa fẹ́ ṣe anything bàbá mi because bàbá mi yẹn ó kú ṣáájú dájú ẹ̀ gangan ọjọ́ tó ń dẹ̀ ti kú yẹn wọ́n wà nínú darkness so most of the time wọ́n máa ní kán lọ gbé mi kán má gbé mi pẹ̀lú wọn mọ́ kán lọ gbé mi wá because my father is ọmọ olú ọmọ tó ní nìyẹn ó dẹ̀ jọ èmi náà ni mo tún wá jọ bàbá mi in fact gbogbo nǹkan tí ayé ṣe fún mi báyìí tí wọ́n ṣe fún mi tí Wasiu ṣe fún mi tí wọ́n lo Wasiu àwọn ìka èèyàn láti ṣe fún mi wọ́n ṣe fún bàbá mi nìyẹn. Despite that ṣé mo pé mo ní 41 days ni mo wà mi ìdẹ̀ pé ọdún kan tó fi gbé mi kúrò nínú ilé yẹn má mi ò pẹ́ mọ́ torí lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn tó bá nílùú wa yẹn tó bá ti jẹ ẹni tó bá ti lówó ń gbà tó dúdú lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọmọ yẹn wọ́n máa pín ogún náà wọ́n máa pín nǹkan ní nǹkan náà wọ́n máa yọ̀dà lẹ́sẹ̀kẹsẹ̀ ìyàwó wọ́n pín ìyàwó wọ́n pín owó wọ́n pín gbogbo kan ẹ̀ wọ́n gbé sọ́wọ́ ara wọn do you understand so káwọn èèyàn máa ṣe kó máa lu jìbìtì wọ́n máa pààyàn kó máa ba yéèyàn jẹ́ yẹn ó ti pẹ́ tó ti wà ṣùgbọ́n nǹkan tí mò ń sọ̀rọ̀ yìí nípa Wasiu Ayinde ìkà tí Wasiu Ayinde ó ti pọ̀ jù sórí tí ayé bá ti ń pè ó ti pẹ́ tí wọ́n ti ń pè Wasiu ní oníkùràrà pápẹ́ mọ́ ó máa ń fẹ́ sí ni tẹ́ bá ti ní kó pa ikú ẹ̀ mọ́ Wasiu máa ń fẹ́ ikú ẹ̀ ni. ẹ̀gbọ́n mi tó jẹ́ ọmọ ìyá ti tèmi ọmọ méjì màmá mi bí fún bàbá mi gbogbo wọn kò sí ìtòbí ọmọ méjì màmá mi nìkan ló bí ọmọ méjì fún bàbá mi. ẹ mọ̀ pé tí èèyàn bá ti lówó di nẹ́ẹ̀sì náà ni kó máa wá bẹ́kúbẹ́kú torí ẹ̀ mo máa ń respect olówó tí ò fi obìnrin bá rẹ̀ jẹ́ olówó tó lówó tí ò fi obìnrin bá rẹ̀ jẹ́ tó yẹ pé a kò máa gbé obìnrin kiri Wasiu olówó gbogbo nǹkan tó wà lọ́wọ́ Wasiu jíjí gbé ló bá dé bí owó fraud bí owó drug bí owó politics bí owó ìkà bí owó tá a gbà nǹkan nìkan one way or the other àbí owó tó wá fi system táwọn ọmọ court náà tó wá settle ẹ pé má bàa yé wa jẹ́ ká wá fún lóhùn ká máa pay homage kò sí Wasiu owó sí lọ́wọ́ Wasiu ó dẹ̀ bá rẹ̀ jẹ́ wọn ò lè béèrè lọ́wọ́ mi despite pé mi ò pín sísì ni ò dẹ̀ jẹ́ ogún bàbá mi ọkàn báyìí rí wọn ò lè béèrè lọ́wọ́ mi pé ọmọ ta lélẹ́yìí wọn ò tiẹ̀ lè gbé píṣọ̀ bàbá Wasiu ò lè gbé píṣọ̀ bàbá ẹ̀ jáde kan sọ pé òkè píṣọ̀ bàbá ẹ̀ rè ó lè gbúdọ̀ débẹ̀ kó sọ pé lágbájá ló bí mi bí mo ṣe jẹ́ ọmọ 41 days bí mo jẹ́ ọmọ 41 days mi kò sí àwọn move tí mo gbé tí mọ́mí mi tẹ̀lé mi lọ bẹ̀ pé òkè ọmọdé ló gbé move I make sure I have relationship also with my family kò dẹ̀ sí family mi kan tí máa rí láyé mi tí mi ní sow seed sínú ayé ẹ̀ mo lè sow seed yẹn good seed ni o kí n so ẹ̀tàn kó di ibi mọ́ mi lọ́wọ́ àmì kan sọ di ibi mọ́ mi lọ́wọ́ o káwọn máa jẹ jealous you understand and the jealousy pàápàá kò rí bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tí mo tún pàdé Wasiu mo lè sọ pé Wasiu pẹ̀lú àti àwọn church kan pẹ̀lú àwọn ogun tí ó jà mí láti máa jẹ́ kó máa fẹnu jà yàn lógun mo dẹ̀ mọ̀ pé láti fẹnu jà mí lógun yẹn mo jogún ẹ̀ lára bàbá tó bí mi ni torí wọ́n fẹnu jà bàbá mi lógun débi pé wọ́n frustrate ayé ẹ̀ ó wò pé life is not worthy to live because of àwọn èèyàn tó ń gbé tó ń ṣe dáadáa fún wọn báyìí ó bìrì pé pọ̀tẹ́ mi kò sí nǹkan tí mo lè ṣe fún yàn tó máa lóun máa frustrate mi tí máa lọ kú kí n lè kú àwọn tó kàn ṣe ìkà yẹn ni máa pa wọ́n nínú ọkàn mi máa pa wọ́n pẹ̀lú àdúrà mi máa dẹ̀ fi wọ́n lẹ̀ fọlọ́run and I will move on with my life àmọ́ mọ̀ pé lọ́jọ́ kan Ọlọ́run máa ṣọ̀nà àbáyọ so kò sí situation tó lè wà tó bá jẹ́ wípé kì í ṣe pé màmá Wasiu gangan àti Wasiu
they are mean wọ́n ní nǹkan kan tó jẹ́ pé Wasiu ti máa ń yes màmá Wasiu mọ̀ pé Wasiu ń ṣe ìka ó mọ̀ pé Wasiu gbogbo ìwà burúkú yẹn ni Wasiu ń ṣe. Wasiu máa kọrú sọ́wọ́ obìnrin á kọmọ sọ́wọ́ obìnrin màmá yẹn gbà tán ṣìyàn tán náà ṣì lówó lọ́wọ́ á máa gbà lọ́wọ́ ẹ̀ á máa bá tọ́. Wasiu àti máa lo màmá ẹ̀ yẹn àti máa fi ṣe fraud. A máa sọ fún yín pé tẹ́ bá ti lọ́ọ̀gù màmá wo o ti win ní àtún it's a lie. Wasiu Ayinde ní ìgbà kan a sọ fáwọn èèyàn pé àtọkùnrin àtobìnrin a ní kí wọ́n bá àwọn a lè ní a sọ fáwọn ọmọọṣẹ́ a ní kí wọ́n sọ fún lágbájá kó ra nǹkan báyìí lọ fàlàjà ṣé gbogbo nǹkan tó ní kó ra lọ fàlàjà yẹn ẹ mọ̀ pé ẹni tó ní kó ra nǹkan fàlàjà náà lára wọn lẹ́ máa fi rán lọ àbí kẹ̀tẹ̀lé ibẹ̀ ló máa ti gbé mo ti ra ẹran tí ní kọ́ rẹ ẹran rí kán sọ fáwọn ọmọọṣẹ́ pé kọ́ ní kọ́ rẹ ẹran wọn lọ bá mi wá á dẹ̀ tó bá ti fẹ́ ra ẹran nǹkan tó tóbi báyìí nìkan rà fàlàjà funfun dẹ̀ ló gbúdọ̀ jẹ́ ó máa padà lọ kó owó ló máa pa lọ́jọ́ léyà tó máa tan tẹlifíṣọ̀n tó máa tan kámẹ́rà tó máa ṣó yípo nǹkan ayọ̀ ríṣe. The mother also know that Wasiu mean bó ṣe mọ̀ pé kéèyàn máa wò pé bóyá ó fi Wasiu kẹ́ others ni o I don't know. Anyway jẹ́ n fi story mi lẹ́nu kí n wá lọ sí ọ̀dọ̀ kò sí family mi tí ò mọ̀ mẹ́. Wọ́n ti ẹ̀ lè sọ pé bàbá pupa o abẹ́nibọ̀ tán ló jọ Wasiu bí Wasiu wọ́n ní wọ́n jọra bí ìmú wọ́n ní wọ́n jọra kò lè sí kọ̀ọ̀kan báyìí tán lè fi júwèé pé ok Wasiu lẹ́gbọ̀ọ́ ó lábúrò kò ń ṣe ẹyọkan kì í ṣe méjì ní ìlú Ìjẹ̀bú Òde tí wọ́n bí sí Ìjẹ̀bú Òde. Bàbá àkọ́kọ́ bó ṣe ń sọ ń sì pé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn anything can happen obìnrin lè ṣílé wọ̀ obìnrin lè fẹ́ ọkọ ẹlòmíì fẹ́ mẹ́rin ẹlòmíì fẹ́ mẹ́ta àwọn gbajúmọ̀ Èkó wọ́n ń fẹ́ orúkọ oríṣiríṣi. But you should be able to identify ta ni bàbá àjàjà ọkùnrin tó tún lórúkọ bó ṣe dàgbà tó lórúkọ tó yẹ ní obìnrin. Àwọn èèyàn máa sọ pé you always do for your me. Láti kékeré mi tó bá béèrè lọ́wọ́ mi kí ni mo fẹ́ kàn ṣe fún báyìí tọkùnrin bá tó sì máa ní mo fẹ́ I want you to even bàbá ṣe lára I want you to know my family. Introduction. Introduce yourself. Wasiu kí kó má mọ̀ kó wá láti Èkìtì kó ṣe nǹkan kan kó wá láti Odò Ògbólú kó ṣe anything kó jẹ́ pé láti kí lorúkọ ẹ̀ Ògìjò ló tún ti wá kò sí nǹkan tó fi ń ṣe yàn. But o gbọ́dọ̀ wà you hide your identity bí Bísọ̀yè ṣe sọ ó ní ó lo nìkan ló lo màṣá lórí passport ẹ̀ òun ló lo anífowóṣe òun ló lo kíní kan different names. Mi ò mọ̀ bóyá ó rò pé Nàìjíríà kò ní sí time is not coming that time èèyàn máa bẹ̀rẹ̀ sí sọ pé you are the afẹ́ rí identity ẹ̀ okay afẹ́ rí gbogbo background ẹ̀ apart from that let's go to Corey's story. Corey's Àdùnní lórúkọ ẹ̀ ń jẹ́ Rẹ̀mí Àdùnní. Mo ti mọ bèbí kó tó di pé mo wá tún mọ̀ pẹ̀lú Wasiu kí tó tó wà mọ̀ nílé Wasiu. Báwo mo ṣe mọ̀ ó tó ń jẹ ó ní restaurant ní Ìjẹ̀bú Òde kò sẹ́ni tí ó mọ̀ Corey's but tí sì wọ́n lòun náà ti padà lọ ó ti lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ ní London o kò sí bó ṣe pàdé Wasiu wàá padà sẹ́sẹ́ àárọ̀ ṣáni á jẹ́ tán báyìí Wasiu is a cankerwell tó bá gbọ́ pé Deborah cankerwell and Deborah ẹlòmíì tó bá ti ń gbàdúrà cankerwell and Deborah every cankerwell and Deborah á máa wo kòkòrò tó fẹ́ jẹ ikán tó ń jẹ lé kò ń ṣòun ló ń jẹ ògo èèyàn àwọn kankawa àti Deborah tó ló ń jẹ gbó tó ń jẹ koríko yẹn kò ń ṣòun ló ń jẹ ògo èèyàn Wasiu wà náà àwọn kankawa àti Deborah tó jẹ́ pé tó bá pàdé ẹ̀ ó máa jẹ ẹ́ pani bẹ́ẹ̀ ni. Anyway so this lady ọjọ́ tí wọ́n kọ́kọ́ introduce mi sí restaurant yẹn èmi àti family mi la jọjọ lọ mo wá láti mo kó mọ́tò wá sí Nàìjíríà gbọ́n wọ́n ní ilẹ̀ ti ṣú wọ́n ní wọ́n tó ń jẹ́ nìkan tábà fẹ́ sọ jẹ́ wọ́n dẹ̀ gbé wa lọ síbẹ̀ ìyẹn agent tó fẹ́ bá gba mọ́tò yẹn tí bàálù introduce mi níjọ́ náà lọ wá ní kí n wá bá òun ní kawari òní Corey's kó òun wà nílé oúnjẹ kan a dẹ̀ drive lọ sí Corey's lédi ọjọ́ tó ti wá rí mi láti ọjọ́ yẹn ọjọ́ tá a lọ yẹn èmi Sarah kí bàbá ẹ̀ má bá wa rìn mọ́ Ṣọlá so we about 4 nínú mọ́tò so bá a dẹ̀ ṣe wọlé náà wọ́n lọlé àlọ́ jẹun a dẹ̀ ṣàwà ń ṣe láti gbà yẹn lédi ẹ̀ wá fún mi ní audience wá ti wá rí mi báyìí ó mọ gold ṣe mọ̀ tó bá ṣe réyàn tó wà okay immediately you start wọ́n máa bẹ̀rẹ̀ sí gbá kílíṣì mọ́ mi ó gbá kílíṣì mọ́ mi ó gbá mọ́mọ́ mi náà ó gbá àtúrọ̀ ọmọ ẹ̀ náà ọmọ ẹ̀ fúnra rẹ̀ Ṣọlá told me
ó introduce ààrẹ àbí pé ó wù Ṣọlá fúnra rẹ̀. So anyway ṣá ó máa rí mi your gold òun náà á pe ọmọọṣẹ́ ṣé o mọ̀ pé irú gold yìí ṣé o rí pé kinní kan I wear gold nothing like panda nothing like ebu you understand. So to cut the story short one day like that tèmi látà ìgbà tí gbogbo regbe ti wá regbe gbogbo ìgbé ti regbe gbogbo nǹkan ṣáà ti rí bákan so èmi àti Wasiu àti wà bákan you know ó wá di ní ọjọ́ náà lọ́hùn ṣé mo pé mo ti mọ chorus nísìn mo ti mọ chorus separately wọ́n sì kọ́ mi ṣe wá rí Wasiu ó ṣà ń pè mí ó ń pè mí so mo dẹ̀ lọ́ọ̀bẹ̀ níjọ́ náà lọ́hùn n bá rí lédè yẹn tó wọ́n jọjọ dúró sí inú ilé ẹ̀ nínú compound ẹ̀ ní Ojúṣàgbọ́lá ní Ìjẹ̀bú-Òde mẹ́rin sọ̀bọ̀ kì í ṣe sórí ẹ̀ bọ́n ṣe pàdé kọ́ ni mo wá fẹ́ sọ so lady Wasiu fi spide everybody ó fi bá everybody jà just like bó ṣe gbé mi gbà yẹn tó ní kí wá meet Wendy yẹn wà ní Canada tí mo wà yìí o ó ní wá meet ẹ̀ ó fẹ́ fi níbà jà gidi gan ni o torí títí máa ṣà gbogbo obìnrin tó ń jà ní Èkó yẹn tó ń jà nílẹ̀ Yorùbá tó ń jà lórí social media majority of it Wasiu wà nínú àwọn tó ń dá ìjà sílẹ̀ kó lọ sáàrin obìnrin bí Bísọ̀yè ṣe sọ ó ló máa dàbẹ̀rú ni kó lọ sáàrin ọkùnrin ó máa dàbẹ̀rú ni kó tiẹ̀ ń dọkùnrin irú púpọ̀ mọ́ ṣe róbìnrin ó máa ń dà wọ́n rú ni a máa forí wọn gbára wọn ẹ máa jà báyìí ni you know why gbogbo ọ̀rẹ́ tó bá rí papọ̀ yẹn báyìí ó máa bá gbogbo yín sùn round tó bá ń fẹ́ tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí promise ẹni heaven and earth pé òun love ẹ òun ṣe gbá you know you want to introduce your your lover boy to your friends and òun náà bó ṣe fẹ́ ṣe ó fẹ́ meet every of your friends you know gbogbo wọn bó ṣe rí wọn yẹn pátá ló máa bá sùn kù àtọmọ ọ̀dọ̀ ẹ àwọn ọmọ ọ̀dọ̀ tó bìlí pé ó lè ṣe sóòdà àwọn ọmọ ọ̀dọ̀ yẹn á lè máa bá fún ní information tó bá ní kó pa ẹ́ á lè pa ẹ́ kò sẹ́ni tí Wasiu ò ní bá sùn when it comes to in tó máa fi ń bá àwọn èèyàn sùn tó máa fi ń ṣe fáwọn èèyàn ni pé tó bá ti bá ẹni ẹ̀ ṣọmọ pé tó bá lè báyàn sùn ṣọmọ pé wàá bìlí pé ẹni yìí lọ́ọ̀fẹ́ ṣe understand á dẹ̀ sọ nǹkan tó yẹ pé wàá bìlí pé ó lọ́ọ̀fẹ́ ó lè sọ pé òun lọ́ọ̀fẹ́ jọ̀gá ẹ̀ lọ so anything tó bá bẹ ọmọọṣẹ́ yẹn á ṣe kí ni á máa ṣe fún á fẹ́ ọ̀gá á fẹ́ ọmọọṣẹ́ á fẹ́ ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ ló máa tò round á tò improve á tò gbogbo wọn round ṣáà bá wọn sọ á dẹ̀ dá gbogbo wọn rúkú o ṣùgbọ́n tó bá wá calm down tó o bàjà tó o bínú tó kàn gbé sára á wá padà organize ọkùnrin míì fún ẹ tó ti yé ọkùnrin yẹn lè máa bẹ̀ẹ̀ kalẹ̀ o á wá jẹun tí o máa organize ọkùnrin fún ẹ gbàtọ́ bá tún àtúnyọ ẹ kú òun bẹ́ẹ̀ á máa fún gbé ẹ wọlé á máa gbé ẹ jáde tó ti yé so oníjà yẹn ṣá kọ́rìsì ló wá bẹ̀rẹ̀ sí fi gbogbo oúnjẹ gbogbo owó tó rí ló ń so oúnjẹ fún Wasiu Ayinde èyí tó sọ pé òun kì í so oúnjẹ tó wá lóun di kúkà ó máa ń so oúnjẹ fúnra rẹ̀ bọ́ tí gbogbo àyẹ̀lọ́ bẹ̀rẹ̀ dáadáa òun ló ń so oúnjẹ kọ́rìsì ló ń so oúnjẹ fún Wasiu òun ló tún máa ń so oúnjẹ fún ìyàwó ẹ̀ àtẹ́nìbọ̀ tó bá ti wá síbẹ̀ yìí èmi kẹ̀dẹ̀ nígbà tí mo ti wá rí mo dẹ̀ ti mọ̀ pé this baby mo mọ level ẹ̀ you understand me tí tó bá bá mi ní ọ̀dọ̀ Wasiu tó bá àbíjọ ọjọ́ tó bá wá sílẹ̀ tó bá gbóúnjẹ wá á ní kí n jẹ máa ní mi ò kì í jẹun sẹ́ẹ̀ I don't eat force ni a fẹ́ force ni pé kí n jẹun mo ní mi ò kí n jẹun I don't eat kò sí wọn ṣe délé Wasiu èmi mo kọ́kọ́ sọ pé kò sí wọn ṣe délé Wasiu gbà kan fẹ́ kó jẹun oníṣẹ́ tó máa kọ́kọ́ lò fún ẹ tó wà lè ba ẹ̀sùn inú oúnjẹ ló máa wà ní ìparọ́ mọ́ Wasiu. ọjọ́ kan bí kọ́rìsì ṣe ṣiṣẹ́ fún ní ìmọ̀ kọ́rìsì wa lọ sí Èkó wọn ní program kan ó lọ rajà ń Balógun bó ṣe dé Balógun gbàǹbá ẹ̀ ilé tí kọ́rìsì ń gbé níjẹ̀bú ó rẹ̀ǹtì ẹ̀ ní o lọ́nà GRA bó ṣe sọ náà sí ẹ̀ Wasiu gbé ìbọn sí àpò ló kó àwọn ọmọọṣẹ́ àtàwọn èrò ló bá lọ sínú ilé kọ́rìsì ibi tí kọ́rìsì ń gbé yẹn lọ bèrè sí bóyá kì í ṣe Wasiu ló ń lò ó kó ìbọn sí àpò ó gbé ìbọn báyìí ìbọn méjì báyìí ó dẹ̀ kó àwọn èrò sẹ́yìn ó ti mọ̀ pé kọ́rìsì ti dé kó ó ti dé Balógun tó fẹ́ lọ rajà o ìyẹn Rẹ̀mí Àdùnní ó wá mú iná wọn sọ sílé ẹ̀ Wasiu ló sọ iná sílé yìí ó lè má jọ fúnra rẹ̀ but òun náà àwọn ọmọ ṣáà tó oríṣiríṣi iṣẹ́ tó ṣe ilé yẹn ibi tí wọ́n ti ń kọ́ Rẹ̀mí Àdùnní ibi tó ń gbé gbà yẹn ta ló ń lo bẹ́ẹ̀ sí ẹ̀rọ nǹkan tí Wasiu ṣe ó wá kó gbẹrù yẹn ó wá ṣe bí ìpòun fẹ́ rescue ẹ̀ lọ́wọ́ ní please
bó ṣe ń pariwo wọ́n record ẹ̀ wọ́n send ẹ̀ wọ́n sọ fún mi ní Èkó àwọn ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn ọmọ Ìjẹ̀bú tán dẹ̀ máa ṣe fún yàn tó máa kí náà wọ́n gbọ́ ẹ̀ pátá ni wọ́n máa sọ síta torí ẹ̀ o lè máa ṣe ìkà fáwọn èèyàn kó máa ṣe burúkú àwọn tẹ́gbẹ́jọ́ ń ṣe yẹn kó máa rí pé ókè wọn ò dẹ̀ ní ṣe nǹkan kan sí torí kó rò pé wọ́n lóyà sí ẹ̀ wọ́n máa sọ wọ́n mọ̀ wọ́n kàn bí pé wọn ò ní choice ni torí wọ́n ti di beggar they have no choice but they are still going to be saying it àwọn ọmọọṣẹ́ wọn ń sọ̀rọ̀ gan àwọn ọmọ ẹ̀gbọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ àwọn ọmọ tó bí nínú ẹ̀gbọ́n kan ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn àwọn ẹ̀gbọ́n àbúrò àti gbogbo ẹbí àtàrà àtàwọn tó máa ṣe wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ó wá kó ìbọn sápò ló bá ní ẹ̀kọ́ gbogbo ẹ̀rù yẹn ẹ má jẹ́ kí nǹkan kan mí sí o ó wá ń ṣe bí ẹni ń ba kẹ́rù ẹ̀ ipò rescue ẹ̀ ẹ mọ kó o ṣèyàn kó dẹ̀ tún máa gbà á wọ́n wá kẹ́rù yẹn wọ́n wá kó lọ sílé Wasiu Ayinde Wasiu gẹ̀dẹ̀rẹ́ meanwhile kọ́rìsì ní ọmọ Ìgbò lọ́kọ ẹ̀ ń ṣiṣẹ́ ní báǹkì kan ṣé báǹkì bàbá ṣùgbọ́n mí yẹn ló ti ń ṣiṣẹ́ but lára àwọn junior officer bóyá wọ́n ṣàní lára àwọn security àwọn SEO kiri kan ló ṣàwà so ọ̀rọ̀ ọkọ̀ ẹ̀kọ́ la fẹ́ sọ ń sì bọ̀dá máa sọ débẹ̀ náà Wasiu ṣe kó ẹrù wí kọ́rìsì nìyẹn gbogbo ẹrù kọ́rìsì bó ṣe kó lọ sínú ilé ẹ̀ nìyẹn nígbà tí inú ilé tó bá nílé ń jó tí Wasiu kẹrù ilé yẹn tó kó lọ sínú ilé ẹ̀ ṣé kọ́rìsì ò ní wà kárí ìdèwé àtọkẹ́ wọn nírò pé lọ́ọ̀fù àtọwọ́ ẹ̀ Wasiu will pretend to love you and á dẹ̀ máa dáná ogun tiẹ̀ torí pé oṣù wúlò fún báyìí olóṣù oúnjẹ fún oúnjẹ ọ̀fẹ́ dẹ̀ ni á dẹ̀ máa promise 11 and 8 ìyẹn jẹ gbèsè ni tó bá gbọ́ jẹ gbèsè kún gbèsè ni kò sẹ́ni tó bá Wasiu ó fi owó ẹ̀sùn oúnjẹ fún Wasiu títí ó jẹ gbèsè nígbà tó tún jẹ gbèsè náà Wasiu ló máa sọ kí gbogbo àwọn tó wà lẹ́yìn Wasiu wọ́n máa sọ kiri ó ti jẹ gbèsè o ayé ẹ̀ ti bàjẹ́ o kiri kan ti ṣe o gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ni Wasiu fẹ́ kéèyàn mingu mọ́ òun ló máa pè é kó wá mingu mọ́ wọn. I am telling you tí Wasiu kan bá sọ pé tẹ́lẹ̀ kan bá sọ pé wọ́n kàn déédéé wá ni wọ́n wá bá Wasiu òun ló máa sọ pé kẹ́ni yẹn gbé ẹ wá. ó bá kẹrù chorus nílé tó ń jó yẹn ó wá kó lọ lé ẹ̀ gbàtó di lálẹ́ tí yẹn máa dé látẹ̀kù àti ẹ̀wọ̀n àti ọmọ ẹ̀ àtọkọ ẹ̀ mọ̀ ilé Wasiu ni wọ́n bá fàbọ̀ sí wọ́n bá lọ ń gbé ilé Wasiu níwà Wasiu ń fẹ́ chorus àtọkọ chorus o àtàwọn ọmọ chorus o àti chorus fúnra rẹ̀ ní àdùnní wọ́n wá ń gbélé Wasiu àtọkọ ẹ̀ ó ti wá sọ pé ẹ̀yẹ di dàdá ń didi bí o mọ lẹ́fù ọkọ ẹ̀ ń sìn o I don't know wọ́n tí mo gbà tí mo sọ yìí ọkọ ẹ̀ ni wọ́n dá dúró ń bí iṣẹ́ oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí òun ló máa jókòó ti nígbà tí Wasiu chorus bá wá lọ sọ́dọ̀ Wasiu tó ń ṣe bí ìyàwó nígbà tí títí bá wá ń gbà mí tó bá lọ torí títí ò gbé bẹ́ẹ̀ tó bá wá tó lọ chorus ló máa wọlé ló máa bẹ̀rẹ̀ sí ṣe bí ìyàwó mbẹ́ tó bá dẹ̀ ti ń ṣe bí ìyàwó ọkọ ẹ̀ á jókòó sí ṣọ́ọ̀bù níbi bẹ̀yẹn á máa bu ọbẹ̀ ìgbà yẹn gbogbo bẹ̀yẹn ò dùn mọ́ kò rò sí mọ́ torí kò tẹ̀lé lè jókòó torí gbèsè ti wà á ṣàfẹ́ please bí ìgbẹ́kọ̀dé náà kó ra léèsì tó bá ti lọ Èkó yẹn kó lọ ra léèsì gbogbo ọmọ ọ̀dọ̀ Wasiu kó rà fún Wasiu náà kó ṣáà máa fẹ́ wá ojú ẹ̀ ṣá believing is want to be bọ́dẹ̀ ṣe ń ṣe yẹn náà ló òun ló jẹ́ kí ìgbà yẹn ní ẹ wo ọ̀dà wálé ẹ má bínú ilé tí mo sọ torí Fúnkẹ́ náà òun náà play some dirty game torí ó jẹ́ ọmọ àbí ọmọ afẹ́ kọ́rìsì gbà yẹn fún mi ìyàwó ọ̀gá mi tí mo sọ wípé torí ọ̀gá mi yẹn ló jẹ́ kí n mọ̀ torí ọmọ yẹn náà wà sọ́ọ̀sì ìṣẹ́gbẹ́ ìyá ẹ̀ wà ní London ìyá ẹ̀kọ́ ni ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn but mo ń bọ̀ o torí ìyá máa yẹn gan máa rìn máa jí báwo lèmi àti ìyàwó yẹn gan ṣe wá pàdé you understand so ó jẹ́ ọmọ afẹ́ chorus ìyẹn ìyàwó ọ̀gá mi yẹn tó ń pè Fúnkẹ́ ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn ọ́ọ̀dì gbogbo àwọn ọmọ afẹ́ àti ọ̀rẹ́ chorus yẹn pátá ni Wasiu lò sẹ́jẹ̀ wọ́n máa jà mí tó máa lọ lé babaláwo lọ lé ológun táṣì wọn wọ́n dẹ̀ ṣe ń lọ yẹn Wasiu ti hack gbogbo àkáǹtì wọn ti hack gbogbo page wọn àmì gbogbo fóònù wọn gbogbo wọn pátá ní tó bá tún lọ ṣe lé babaláwo yẹn ẹ kò máa gbọ́n gbòòrò lójoojúmọ́ ni àṣírí wọn ò bò kò sẹ́ni tó ń ṣe Wasiu ni ìgbà tó mú mo bọ̀ mi ti parí story chorus ọkọ tí chorus ń fẹ́ Wasiu sọ iná sílé tí ọba àti ọ̀daràn yẹn máa sọ pé ṣé mo rí ń pọ́tọ́ iná sílé ta ló ń lo ilé yẹn gbogbo ilé anyway ó ṣàkó inú ilé chorus inú ilé Wasiu Ayinde ni chorus àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wá ń gbé ẹbìrì ó ní ọmọbìnrin kan àkọ́bí ẹ̀yìn obìnrin yẹn má jẹ́ ìfìyẹn lẹ̀ ẹ mọ kéèyàn kóyàn wá kóbìnrin pé gbogbo family ó kó wá sínú ilé ṣé mo bó ṣe wà lókèrè tẹ́lẹ̀ ẹ mọ̀ pé ó wà ní nǹkan tó lè ṣe inú ilé Wasiu ló wá ń gbé ṣé èèyàn máa rí kó ṣoore fóun àbí gbogbo èèyàn máa wò pé ilé Wasiu ló ń gbé àbí ẹ lọ ṣé mo purọ́ ọmọ Ìjẹ̀bú ṣé mo pa irọ́
kó máa bá ìyàwó èèyàn sùn kó máa fẹ́ ìyàwó èèyàn kí ọkọ ẹ̀ kó tún gbé ọkọ ẹ̀ òun àti ẹ̀ wá máa gbénu ilé ẹ̀ ṣé ojú lásán ni. nísìnyí mo wá gbọ́ pé Chorus o is no longer in Nigeria for long now torí gbèsè lè kú lé dẹ́jọ́ lọ́wọ́ ó dẹ̀ ti ní ó ti wà established tó ti ní restaurant ẹ̀ tó wà òkè Chorus odidi bí ilé báyìí ló fi ṣe ibi kíní ó ti wà London òun náà ti lọ ń ṣe ọmọ ọdún mi lè sọ bóyá ó ti padà sí Chorus ṣé story yẹn ṣé bó ṣe rí nìyà bíbẹ́ mo kàn ń sọ ni mi ò sọ deep ni o mo ti sọ rí o bá ojú Chorus gẹ́gàn òun àtàwọn ọmọ afẹ́ àti ọmọ kí lorúkọ rẹ̀ yìí tó ń bẹ̀ sí mi ní Dubai tó gbẹrù lórí ó gbowó lọ́wọ́ mi títí dé ní kò sọ Wasiu a máa bà wọ́n níwàjẹ́ a máa jẹ́ kí wọ́n mú kọ́ á kọ́ wọn ní nǹkan burúkú á tọ̀ wọ́n múra báyìí wàá rí wọn wọ́n máa ṣe bí pé bóyá ṣe ó fẹ́ràn ẹ̀ ni á tún máa lò ó tún lò tó bá ti bẹ́ẹ̀ ni ẹ̀sùn tó bá yẹ̀ jẹ́ tán á máa wá lò wọ́n fún ọ̀dà mẹ́rin á máa lọ fi wọ́n obtain bẹ́ẹ̀ ni á máa lò wọ́n fún ọ̀dà ọkùnrin wọ́n á máa obtain ẹni tí Wasiu fẹ́ yàtọ̀ sáwà tẹ máa lọ rí á pákéjì ẹ̀ tó bá rí pé ayé ọkùnrin tó bá á máa lọ nù wọ́n sí mi ò fẹ́ embarrass anybody wọ́n nù ẹ̀ sí báyìí ayé ẹ̀ máa bàjẹ́ lásì ṣóyún bọ̀ ṣóyún bọ̀ ni all those people kí n lè sọ fún yín pé bó ṣe máa lo own hack accounts own disturb èèyàn á hack account ẹ̀ ó ti pẹ́ tó ti ń ṣe tó ti mọ̀ nípa bàbá criminal ni máa yẹn kì í ṣe rọ́ ó ti ṣe ìkà ó dẹ̀ ìtúni lọ́kùn láti ṣe nígbà tí gbogbo ẹgbẹ́ bá rẹ̀ gbé tí gbogbo ẹgbẹ́ bá rẹ̀ gbé ó sì máa tí ẹ̀ bá wojú ó máa ṣan yín ní ẹ̀pà bọ̀ tó bá fẹ́ ṣan àwọn èèyàn lẹ́pa àbí bí sóyè gbogbo wọn yẹn tẹ máa rán àrùn funfun ọkọ bẹ̀rẹ̀ sí ní nàyàn bí ẹni máa pa wọ́n kán lọ sẹ́wọ̀n àdéhùn má ṣe dọ́dọ̀ tèmi àti tọmọ mi mọ́ ọmọ tó dẹ̀ mú dání náà sọ láyẹn release him or else kékeré lórí o kàsàkàsà máa wà lọ́nà bàbá késekése torí èèyàn kan ò lè máa ba èèyàn jẹ wàá jí nǹkan ní nǹkan ọmọ ọlọ́mọ gbígbé nǹkan oníkan gbígbé ilé onílé dídàrú ni simply because ìwọ fúnra rẹ ò ní kárátà tó lé tí ò bá ti ní you want other not to have it bí ìwọ̀n tiẹ̀ bá ṣe rí tí nílé ìjẹ́ bá ṣe rí ló máa fẹ́ kí tẹlòmíì rí ó da gbogbo ilé mi ó da gbogbo ilé mi rú ó wà nínú àwọn tó dàrú yàtọ̀ sáwọn ti pásítọ̀ àwọn ìdíkọ̀ ìwọ pẹ̀lú gbogbo cortism ọjọ́ tó ní o fẹ́ rọ́mọ mi tọ́mọ mi yọjú tẹ́ báyìí ó bẹ̀rẹ̀ sí ká bòròbòrò ni you no regret having me as your stepfather don't let us destroy this woman mo bèrè lọ́wọ́ ẹ̀ bí báwo ló ṣe mọ́ mi báwo ló ṣe mọ́ Ṣọlá rẹ̀ because kò tó lè parí iṣẹ́ èèyàn bó ṣe máa mú wàá mú gbogbo ilé wọn wàá hàkẹ́ ìwọ ló ń sọ story ìwọ wọn kàn ṣe ìsọ díẹ̀ nípa story ẹ̀ kí ló dé tó sọ pé o discontinue K1 why do you discontinue kí ló dé tó discontinue torí wọ́n fẹ́ gbé ẹjọ́ wọ́n kàn fẹ́ béèrè pé fílẹ̀ bàbá wa wọ̀nyí nísìnyí báyìí mo mọ ilé bàbá mi àwọn tó ní kóra lé bàbá mi tó gbé ọmọ àlè tí bàbá mi tó lọ ṣojú kòkò tó lọ gbé ọmọ pupa tí bàbá mi ò pupa tí bàbá mi ga tó dúdú ó ní mo dúdú mo bímọ pupa òyìnbó yan mi lálẹ́ àwọn yẹn nìyẹn ìyá bọ̀bọ̀ yẹn mo dúdú mo bímọ pupa òyìnbó yan mi lálẹ́. The way tí ayé ẹ ṣe rí tó o mọ bí tó ń sip up sí ẹ sí is that not a shameful thing? Just imagine ẹ̀sìn rẹ̀ ará àdúgbò Wasiu wá wo ṣó wá rí lẹ́yìn àpọ́nlé ẹni tá a bá pọ́nlé tó bá kọ̀ tó lábùkù ló ń fẹ́ àwa kọ́ la máa kọ́ lọ́run ló kàn ẹ́ lábùkù kì í ṣe yàn tó bá rán ẹ̀gbọ́n tó ń sọ pé òkè lọ ṣe nǹkan tó fẹ́ ṣe yìí tí ìbàjẹ́ kọ́ lọ́run fẹ́ tẹ̀ ó fẹ́ kàn ẹ́ lábùkù ó fẹ́ fi ẹ́ ṣe ẹ̀yẹ wọ́n fúnra rẹ̀ wá jókòó wá lóòṣì bọ́ fúnra rẹ̀ náà lọ tẹ́rí sí ó kù díẹ̀ kan yàn bá wọn ó dédédé ìkọ́sọ̀ tí ń gbá wọn lójú ti pẹ́ níjẹ̀bú yẹn náà kì í ṣe kékeré kò gbalẹ̀ onílẹ̀ I am told a lot of ilẹ̀ náà ti túndé tí bọ̀bọ̀ tí mo sọ pé tí mo lọ́ra sọ story ẹ̀fẹ́rẹ́ jogi tí mo lólówó tí mo ní Sunday odus
majority gbogbo property tó ní náà majority of the àwọn ìyàwó àtàwọn girlfriend torí gbà yẹn náà wọ́n dédé rán celebrate àwọn ọmọ tó ń ṣe tíátà wọ́n kàn rán sí Sunday ni àwọn tó dẹ̀ ṣe tíátà yẹn àwa máa ṣe tíátà ń jẹ́ bóde wá sí ìwà tí kọ́kọ́ dún ẹkú tó di pé wọ́n náà ẹ̀ ṣiṣẹ́ gbà tó wáyá ń wá ní ọmọ celebrate yẹn kó bímọ fún Sunday mo ní ìhé celebrate bímọ fún Sunday ọlọ́run má jẹ́ bá Sunday pàdé mọ́ níjọ́ kan bá dé sí Nàìjíríà ní bá dẹ̀ lọ sí lẹ́yìn tí mo promote sí Màláìka yẹn n bá dẹ̀ lọ sọ́dọ̀ ní n bá dẹ̀ kọjá bá park n bá dẹ̀ ná Sunday torí tí ma ti gbé Toyota Hiace it patronize me too in fact mọ́tò mi ti bá ṣe mọ́tò mi torí gbà mí ta bá ra mọ́tò àwọn India yẹn wọ́n máa ń lo jìbìtì gbà mí tẹ́ pé mo ra mọ́tò kan jọ́ kan báyìí mo gbàgbé láti gba gbogbo ìwé mi tán so pàtó máa di Toyota Hiace old model ni so wọ́n ti sọ pé tó bá di lọ́la tó bá ti gbé mọ́tò lọ síbi tó máa ti chip ẹ̀ kí wá gba ìwé yẹn wọ́n ṣe lọ fi mọ́tò tó ṣe ètò hold jù yẹn lọ bóyá mo ra 2004 ngbà yẹn àbí 2002 wọ́n á lọ fún mi ní 1990 something model so mọ́tò yẹn dé Nàìjíríà kémi tó rí tí wọ́n bá sọ Sunday sọ pé mọ́tò yẹn pé Balo sọ pé mọ́tò yẹn hold pé wọ́n complain nípa body nǹkan kan bẹ́ẹ̀ so Sunday sọ pé kán bá mi gbé lọ sí ilé panebita kán lọ panebita kó máa bá mi ta àgbà mi ìdẹ̀rẹ̀ tó lówó these are big people that we have no each other kó tó di pé Sunday ní mọ́tò ńgbà tó wà lọ́dọ̀ torí ẹ̀ ni mo ṣe máa ń respect bọ̀dá wálé yẹn tí ìbá jẹ́ tó bọ̀dá wálé gan irú ìyàwó wọn yẹn tán pè fún kẹ́yìn máa bójú ẹ̀jẹ̀ ọ̀dọ́ máa bójú fún kẹ́jẹ́ gan ọ̀dọ́ lè máa rí gbọ́ máa bójú ẹ̀jẹ̀ bọ̀ torí bọ̀dá wálé yẹn ni Ọlọ́run gbọ́ because tí wọ́n bá ṣe nǹkan kan fún mi bọ̀dá wálé ò fún mi lówó rí bọ̀ wọ́n fún mi ní opportunity kan wọ́n ní pé kó máa gbé mọ́tò fún mi nígbà yẹn kí n dẹ̀ bí tí má dẹ̀ ta tán mi ìdẹ̀ jẹ́ anybody lówó kí n máa tà mú dẹ̀ and today I can boldly tell you that kí n tó bí ọmọ mi nì kẹ́lẹ̀ mọ́ pé ti pẹ́ ẹ má pè mí Talele who is it who are you o dẹ̀ ní o ní pension fún ẹ o ní pension you have a load ń bo o ní ṣoríire. mo bọ̀ ẹni tó bá mọ nọ́mbà yẹn ẹ bá mi pè pa let me ṣe ti ẹ bá mi pè nọ́mbà yẹn ẹni bá ti ní some number have been calling me from Nigeria and this number is this phone mi rome Nigeria number mi ló wà ńbẹ̀ they have been calling me Wasiu jẹ́kúrẹ́ ẹ̀ pé wọ́n ló máa ń bẹ̀rẹ̀ lóró. ilẹ̀ tí wọ́n ní Sunday ní níjẹ̀bọ́dé ilẹ̀ tí Sunday ní níjẹ̀bọ́dé God bless you ilẹ̀ tí Sunday ní lẹ́yìn tí wọ́n tó ti kú ṣó ti yé gbogbo ilẹ̀ yẹn I am telling you today wọ́n ti fẹ́ gba majority gbogbo nǹkan yẹn one of them was telling me níjọ́ kan báyìí pé tí bá gbogbo gáràjẹ gbogbo nǹkan yẹn mọ́tò ẹ̀ náà ti ta trailer kó tó di pé kú ta máa ń jí àwọn mọ́tò ńláńlá you understand me and mo dẹ̀ ń sọ èmi sọ wípé even gan Balo ọjọ́ kan tí mo sẹ́ni mọ́tò sí Balo kó tó di pé títẹ́ bó ní wá tígbà tí náà ọ̀bọ̀nú ẹ̀ Balo dídí sọ fún mi authoritatively ló wá ń play Wasiu lẹ́yìn mo wá ní Mr. Balo mo ní àwọn olórin sọ ó ní Wasiu yẹn náà ní kí ló máa bẹ̀ kí ni mo ṣe fún tẹ bá wò mí dáadáa tẹ bá wo gbogbo tẹ bá lọ wò mo ti kọrin fún Wasiu rí o nígbà tó ń yọ mí lẹ́nu àwọn èèyàn ní ẹni tó bá láìkè èèyàn bó ṣe máa ń ṣe dẹ̀ mo ní kò láìkè kò sẹ́ni tó máa láìkè tó máa dà í láàmú I try all my best kí n tó bẹ̀rẹ̀ àdúrà kí n dẹ̀ tó wá gbọ́kàn mi sọ́dọ̀ Ọlọ́run and I still respect him that I mean to the level that I forfeit all my things and a lot of things wọ́n tó bá lọ́wọ́ mi ètò kù nílé mo ní okay let me just leave my comfort and go back to, go to America and go and start my life because of my daughter ibi tí Wasiu tó wicked dé ọmọ ẹ̀ tó ń lọ ọmọ ẹ̀ tó ń lọ kọ̀ síta tó ń sọ pé bóyá kò mọ̀ ó ṣe ìgbà wọlé yẹn he knows kò kàn wà responsible lórí ọmọ ni ìgbà tó ọmọ mi lọ sí school ibi tí ọmọ yẹn lọ ó máa ní kó máa ná ọmọ mi ni kò sí tó lè dá ṣe fún ọmọ mi tí Wasiu ò bá fọwọ́ sí they always tell me then that order from above ibo ló ti wá above yẹn ní ọ̀dọ̀ Wasiu kò sí gan even MC àti gbogbo àwọn tó kù wèrè wọn tó kù yẹn kò sí tó lè ṣèkà fún mi láì sẹ́wọ́ Wasiu lẹ̀ ẹ̀fẹ́ lè ló kọ́kọ́ sọ kò ní sọ fún mi direct ó kò máa sọ pé kí ló tiẹ̀ ṣẹlẹ̀ gan tó tiẹ̀ ti sú wa aláàjì akọ̀ wá ní kọ́ máa bá wọn bá yé gbogbo àwọn obìnrin tó bá ti fẹ́ jẹ́ tí ò bá ti fẹ́ wọn mọ́ ìdẹ́ ẹ̀kẹ́ fún wọn lẹ̀ kẹjọ́ kọ́ máa lọ́nlọ́ wọn efele he said it too
kì í ṣe wọ́n dárúkọ pé bó ṣe fún àǹfààní yẹn ó gbé lọ sọ́dọ̀ ó bá ní káwọn kan bẹ̀rẹ̀ sí máa bá òun dayé ẹ̀ láàmú ètò òun ló wá láti ìṣíwọ̀ yẹn and again ẹ jẹ́ wá sọ kọ́kọ́ fún yín go and take note of this ó ti ṣẹlẹ̀ sí àwọn obìnrin èyí tí mo rìn ní sí ni ò mọ tàwọn tó ti pẹ́ wọ̀nyí but at least bíi 4 or 5 of recent eléyìí ìtàn pè lọ́kìn yẹn bàbá ti àtìyá àti ẹ̀wọ̀n náà ti parí gbogbo wọn ti lọ òun ni gbogbo wọn tí wàá ti bá sọ lẹ̀ nínú ìgbéyàwó tó bá lóun fẹ́ wọn tó sọ wọ́n lẹ̀ báyìí bàbá wọn máa kú ṣáàní onípẹ́. bí ìkẹlẹ̀ mọ́ pé awo tí wàá sì ṣe awo tó dájú gidi ọ̀dájú gidi ni that is to he has to submit blood. tó bá dẹ̀ tí wàá ṣe tí kìnìún bá ṣẹlẹ̀ òun fúnra rẹ̀ ló máa lọ ṣe òkú àwọn yẹn ọ̀dọ̀ kìíní alpha ni ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣá alpha bí jẹ́ ń bẹ̀rẹ̀ láti rí alpha yẹn ṣe àbí èwo ló wá láti ìṣíwọ̀ èyí tó wá láti ìṣíwọ̀ yẹn tó bá ti fẹ́ wọn tó bá àti gbogbo tó bá ti lè fẹ́ wọn báyìí tó sọ wọ́n lẹ̀ pam báyìí bàbá wọn máa kú dànù ni bóyá o máa ń fi ọwọ́ ìyá wọn wọ̀ wọ́n pé ọkùnrin ló lè máa bá wọn tákù kan bá àbí kẹrin ẹtí ọ̀sán àkọ́kọ́ ọkùnrin tó bá wà ní láìfẹ́ ìyá tó gùn. ìgbà tó fi fẹ́tì àlẹ̀ kó tó fi ìgbà tó fi Wendy tó wà Canada ilẹ̀ ẹni tó sọ sórí eléyìí fún mi òun ló fóun ní ìyàwó tó ń pè ní ọ̀kìn yẹn ẹni tó sọ fún mi ọmọ oko ẹjẹ má dógùn lára mi ò tẹ̀ sọ mo sọ pé ìpúrọ́ mọ́ yẹn ìgbà tẹ́ ẹ̀jà mi lólè mi lẹ́ ẹ̀jà mi lólè apèyìn kẹ́kẹ́ wá sí màláìka something ẹ̀yin lẹ kọ́kọ́ sọ fún mi pé wọ́n ti sọ́kàn tó lọ pé wọ́n fẹ́ lọ wọ́ kiri wọ́n fẹ́ ba bu ayé obìnrin yẹn jẹ́ ni pé so kó o má lọ sódà tó bá fẹ́ máa bẹ̀rẹ̀ sí drag kó má bẹ̀rẹ̀ orúkọ òun wà mẹ́ ọmọ oko ṣe fíw àlàó. ó sọ ni wípé Wendy yẹn wọ́n set up pẹ̀lú ọkùnrin Wasiu ló set ẹ̀ fúnra rẹ̀ Wasiu he set you anytime tó bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tó bá ti rò pé òun ti fẹ́ jẹ́ ọwọ́ ìbáyé ẹ̀jẹ̀ á set ẹ̀ ó ló máa bẹ ọkùnrin sí ẹ yes ó máa set á tún fowó á bẹ ọkùnrin sí ẹ ó lè bẹ nìkan tó bí nìkan ọ̀rẹ́ òun dẹ̀ ní tó yẹ pé ayé gbá gbọ́ ó lè má tẹ̀ bẹ́ẹ̀ á bẹ ọkùnrin sí ẹ nìyẹn that was set it that wípé ní Canada yẹn ó kàn ó sọ fún mi ó ní bóyá irọ́ ni bóyá òótọ́ mi wá mọ̀ ní tó sọ nìyẹn ṣẹ̀fí ò sọ ó ní wípé Wendy pé ó ní ọjọ́ kan pé kò mọ̀ pé òun máa wọ́ pé ó kàn lọ pé lára àwọn ọ̀rẹ́ mi pé Wasiu wà popular ó ní know a lot of people that they call him friend my kirikan ó lọ sílé ilé tí wọ́n jọjọ́ gbé tí wọ́n àti Wendy jọ gbé ní Canada kò dẹ̀ sọ fún Wendy ìgbó ń bọ̀ kí náà ṣe pé yóò bá wọn lórí bẹ́ẹ̀dì o ṣé ti yé but wọ́n ní ó sẹ̀tì ẹ̀ náà ni a ti sọ táìmù tó máa wá síbẹ̀ ó lè má jó òun kó ló máa sọ pé kẹ́ni yẹn lọ bẹ̀ kó jẹ́ nìkan náà ni ṣé ti yé bẹ́ẹ̀ ó dàbí sẹ̀tì òun yẹn ló sọ fún mi Ṣẹ̀fíù Àlàó ọmọ ogun òun ló tún wá fún mi lẹ́yìn Wendy ló fẹ́ fẹ́tíà ìyẹn ló wá fún ní Wendy ló wá fún ní ọ̀kín tí ó ń pè ní sweet ọ̀kín àbí kí ló pè rẹ̀ rọ́pò Emmanuel rọ́pò and I'm very ó dẹ̀ máa ń pè yẹn ní father-in-law can tell me that one has not slept with this person àti ẹ̀gbúrò ọmọ ogun náà púpọ̀ nù ó lè lọ fẹ́ ẹni tí yẹn fẹ́ ó máa tún fún lówó pò ń fẹ́ ó lè lò láìkẹ́ gan bàjẹ́ ó ṣe débi pé ó tún ṣe wedding fún Emmanuel arọ́pò ẹ wá mọ̀ nǹkan tó ṣe kó tó di pé Emmanuel arọ́pò kó tó di pé wedding Wasiu ó kù ìṣẹ́jú kan ṣe mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ dáadáa mo bojú ẹ̀ jẹ́ kì í ṣe pé mo bojú ẹ̀ jẹ́ ní tó ṣe fún mi ọ̀rọ̀ tí mo sọ kò tí ì tó nǹkan tí Wasiu ṣe fún mi mi ì lè explain tán nǹkan tí Wasiu ṣe fún mi n ti kàtíà torí ẹni tó bá dì ẹ́ lọ́wọ́ mú tó bá ba òwò ẹ̀jẹ̀ tó bá gbọ̀nà àti jẹ́jẹ́ àwọn tó bá tún lè rẹ̀ lọ́wọ́ tó bá mú gbogbo tó bá lù wọ́n pa àbí tó kàn kéètè yàn away from you then ó pa ẹ́ ni ó pa ẹ́ sáyé bọ̀tọ̀ Ọlọ́run kò ní jẹ́ kí n kú sáyé kò lè ní jẹ́ kí n kú sọ̀run báyìí wọn lè ní pọ́nmọ́ mi sáyé. Wasiu ibi tí Wasiu burú dé mọ́ bọ̀ a máa continue story yẹn ibi tí Wasiu burú dé tó bá ń ṣèkà fún ẹ a máa parọ́ mẹ́lòmíì nígbà tí Wasiu tí ogun yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ na fresh kò ń ṣe fresh as such but
kò tí ì dé gbogbo lẹ̀ bó ṣe wà yìí ṣé o mọ̀ máa yìí máa kà pé òkè mo ní nǹkan báyìí níbi báyìí mo sì ní nǹkan báyìí níbi báyìí mo sì ní tí nǹkan bá ti le díẹ̀ tí bá ní gold àkó nǹkan mi jáde máa tà máa ra nǹkan mi mo máa like kí n fi owó mi invest nǹkan tó máa fún mi ní tó yẹ pé in case of incasity you be able to refresh you be able to get up again. I don't spend my mo wà prudent and mo dẹ̀ ní ọpọlọ just like bí Lizzy ṣe sọ́yàn ẹ pé nínú wọn you cannot even compare me because background tí mo ti wá mi lówó tí mo fẹ́ tà mi ní ẹni tó fẹ́ support me nobody have showed me interest like pé mo fẹ́ support them baby ọkùnrin they don't support me I support them so for people like us people like me báwo mo ṣe máa sọ pé mi ní jẹun báwo mo ṣe sọ pé mo kàn fẹ́ máa gbẹ́kẹ̀lé yẹn tani fẹ́ gbẹ́kẹ̀lé tẹ́ ẹ̀ bá rẹ́yìn gbẹ́kẹ̀lé àtẹ̀rámọ́ṣẹ́ ni do you understand so and I go my way jẹ́jẹ́ kò ṣe pé yá mi ìmọ̀ràn sàbí mi ìmọ̀ nǹkan táwọn èèyàn mi lè ṣe àkàìmọye ẹni tó fáìn tí mo fáìn jùlọ dáadáa tó ń ṣòṣì gan bí ẹran níwò tọkùnrin kan máa hunt pẹ̀lú but I don't want to go after pé ọkùnrin because I have a lot of experience is the best teacher mo dẹ̀ bẹ̀ Wasiu pé ìjọ tó lọ lọ́hùn sọ mí lẹ́yìn nígbà tó ló ń fẹ́fẹ́ mi lè fẹ́ yìn mi níyà mi ní bàbá wọ́n má bèèrè lọ́mọ ní ìṣìbó níyà ṣe bó sọ pé òun níyà jọ yẹn ní tí ìyá mi ní kí n sọ ní kò ó ní kí n sọ pé òun ò níyà pé òun ready láti ṣe anything for anybody and mo dẹ̀ gbà bẹ́ẹ̀ mi lè bínú you understand me Wasiu penetrate with everybody family telling story gbogbo story tí ó ṣẹlẹ̀ tó wọ́n máa sọ ń pa èèyàn o ò lè jẹ ẹyọ kan o ò lè gbà for 1 week wọn ò tí ì bẹ̀rẹ̀ story ẹ̀ just for 1 month wo iye ọdún tó ti ń dì pẹ̀lú èmi àti àwọn obìnrin kan systematically tó máa ní kó máa sọ story tí ò ṣẹlẹ̀ pẹ̀lú wọn just to destroy their ayé wọn o ò lè dúró Wasiu mo ṣe gbàgbọ́ ní pé tó bá ti ń ṣe oúnjẹ ìpọ́njú àti ìbànújẹ́ fún yàn wọn ò lè stand there those who are killing they don't want to die too that's why gbogbo àwọn tó máa ní wọ́n yìnbọn pààyàn bẹ́ẹ̀ níbọ̀ tó bá ní ó practice killing and gbogbo àwọn oṣù àtàjẹ tó máa ń pa àwọn èèyàn jẹ ẹyẹ kò sọ pé ìdájọ́ ikú fún wọn wọ́n máa kọ́ ọmọ bàṣọ ni wọn ò lè dúró they don't want to die the killer don't want to die people who torture people don't want to be tortured. ọ̀rọ̀ kọ́rìsì là ń sọ lẹ́ẹ̀kan yẹn bọ̀ mo yàbàrà ẹ má bínú tí bá yàbàrà tí mo wẹ́ fún bẹ́ẹ̀ yẹn ẹ má bínú. He set people up. Gbogbo tó ṣẹlẹ̀ sí mi nígbà tí mo tún lọ Nàìjíríà ni mo tún dé Nàìjíríà yìí kò sí tó ṣẹ̀yìn Wasiu Ayinde bí mo ti ṣe sunkún tó lórí social media yìí tí mo sọ̀rọ̀ àmọ́ àbílẹ̀ kò sẹ́ni tó lè mú un torí ẹ̀ mo tún dúpẹ́ gan lọ́wọ́ àwọn alágbára ayé àti president àti gbogbo àwọn tó kù táwọn alágbára ayé kan bá support Wasiu tó lọ ń bẹ aṣáájú tó lọ ń bẹ president aṣáájú máa ṣe ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yípo tẹ́ ẹ̀ gbà torí pé kì í ṣe torí wa nìkan torí àwọn èèyàn ó tí ìjọba mo sọ ni bí ọ̀rọ̀ o fẹ́ olo ìdàkídà bẹ́ẹ̀ yẹn o tí ì jẹ o lówó o tí ì jẹ oyè kankan olú agbára nílòkulò o ní sí orí àléfà kan wà á máa command ẹni tó wà lórí àléfà yẹn láti step down to come down to your tomb ọlọ́run ló yọ wá wọn ò gbúdọ̀ fẹ́ sí ipò kan tó gbúdọ̀ serious ayé àwọn èèyàn máa bàjẹ́ gan ẹni tó bá ti ṣe ìkà títí tó ṣàǹṣe tó ṣe fọmọ ẹ̀ tó ṣe ìkà fún ẹni tó bá sùn tó ṣe ìkà fún aya tó ṣe ìkà fún gbogbo èèyàn tó wà sọ̀rọ̀ àǹdí ẹ̀ ẹni tẹ́ gbúdọ̀ sá fún gidi ni Wasiu lẹ́nìkan tó ń gbé sí òkè tó bá gbé ẹ sókè ẹ lọ gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mo ń bọ̀ mi ti dé ẹ lọ wọ àwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ Wasiu Ayinde àti gbogbo àwọn tó ń tẹ̀lé kiri ẹ lọ bèrè history bàbá wọn wọ́n ti lù bàbá wọn pátá lù bàbá wọn pa tó máa sọ wọ́n dọmọ ẹ̀ wọ́n wá dọmọ ọ̀dọ́ ẹ̀ wọ́n bá tó bá yẹ nìkan lẹ́yìn Wasiu Ayinde tó bá lóun kọ́ ilé òun ra mọ́tò òun ṣe dáadáa òun náà ti ń ja olè bíi ti kéwọn ni ó dẹ̀ ti ní gbogbo ọgbọ́n tó ti lẹ́yìn lọ́dọ̀ ẹ̀ bíi pé kéèyàn rí obìnrin náà kó ṣàjẹ kẹ lọ lóyìnbó kẹ máa wá gbogbo àwọn obìnrin tó níláárí kẹ́yìn náà máa wá nǹkan kan láti ṣe yóò ti yé bẹ́ẹ̀ ó ti tán pé bọ̀ wọ́n ṣe níláárí wọ́n dìdì níláárí pé Wasiu ló jẹ́ kí wọ́n níláárí irọ́ lẹ pa. Me I can boldly tell you that èmi Bọ́lá Fọláṣadé mi ò lówó o ṣùgbọ́n mo ti lè boldly tell you that mo fún àwọn èèyàn ní mọ́tò lóríṣiríṣi kí dẹ̀ ṣe pé bóyá mo ti lówó gan ẹ sọ fún Wasiu pé èèyàn mélòó ló ti ṣe dáadáa fún mo fún àwọn fámìlì mi bí wọ́n ṣe more fún mi lónìí gbogbo ọmọ màmá mi tó dé ìlú òyìnbó àti tó padà wá sílé èmi Bọ́lá ni mo gbé wọn lọ sí Gbandele wọ́n lè padà wá kó sọ pé bàbá ọmọ mi ló ṣe fún ọmọ mi bí wọ́n ṣe command Ṣọlá wá sórí social media lọ́dọ̀ Ẹ̀sàbọ̀ mo ń bọ̀ Ẹ̀sàbọ̀ mi ti dé irú ẹ̀ ti pọ̀ ṣe bó ní Wasiu máa jọba ṣe bó lọ́lọ́run fi wọ̀n ẹ́ ó lè scammer wash
o tún ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè kan pé ìwọ ti wà spiritualist olóhùn ta kìíní kan báyìí tí wọ́n bá fẹ́ lówó bíi Dangote ó ṣe kọ́kọ́ fi mí ìkárẹ̀ àti àwọn ọmọ ẹ̀ lówó ná mi ìfẹ́ kó interrupt mi. Esabod, you are a liar from the pit of hell. Ìgbà kan ló gbé àgọ́ mi ló gbé ilẹ̀kẹ̀ wèrè kan ló máa ń sọ ìyọ̀dọ̀ lówó ń sọ ìyọ̀dọ̀ lọ́rọ̀ o ò dẹ̀ lówó ò dẹ̀ lọ́rọ̀ o ò lè ṣàánú àwọn ọkùnrin tó ti bá sùn tó ṣorí burúkú. Ṣé bọ́lá máa jọba ni o tún wá jáde sí o tún wá bẹ̀rẹ̀ sí tó jẹ́ bó wá pretend ibo ló ti fẹ́ jẹ ọba ṣé o rò pé ọba yẹn Ìjẹ̀bú-Òde jẹ́ orí social media tó jẹ́ pé you can be able to be doing like kó máa ṣe bí kangaroo kó máa ṣe bí èèyàn gidi kan tó wíwà máa sọ pé òun bá àwọn elógbé sẹ̀rẹ̀ ṣé orí wàhálà tèmi ló máa pa ẹ́ ní òsọ ṣé orí gbogbo àwọn èèyàn tí máa mọ̀ láyé I don't boast of them èmi gangan mo ṣe jẹ́ princess ọjọ́ tí wọ́n fẹ́ lọ tọrọ mi tí prince lọ sí kàrẹ́ ọmọ rẹ̀ tí mo tó wá láti Ìpẹ́rù prince Ọ̀ṣínáìkè tó ṣe ṣọ́ mi tó ṣe wedding fún mi ní MFM ọmọ nǹkan tójú mi ti rí ni ọmọ nǹkan tójú mi ti rí